nínú ètò yìí náà ni nínú ayé lètò ètò nínú ayé mo kí yín látẹnu ọmọọba Adésínà Adéyẹmí Adéọ̀sùn tí gbogbo yín ti mọ̀. Ètò yìí mo mọ̀ pé kì í ṣe pé tuntun fún àwọn kan mọ́, wọ́n ti ń bá ètò yìí lọ, àmọ́ èyí tó jẹ́ pé tuntun fún ètò yìí tá a gbé kalẹ̀ láti sọ pé kíni, láti máa rẹ́ kọ́kọ́, láti máa kọ́ra lẹ́kọ̀ọ́, nítorí pé nítorí bá kọjú sẹ́nìkan ẹ̀yìn lọ́kọ̀ sẹ́lòmíì bí ìlú gangan àṣàtì máa ń dànù. Sẹ́rẹ́ èrò tí mo mú alẹ́ ní mo fẹ́ kí ẹ̀yin ọ̀jọ̀gbọ́n èèyàn bẹ́ẹ̀ sì máa ń dá sí tó ń tò tá ń gbé kalẹ̀ tẹ̀ sí ń gbà, mo tó fẹ́ kẹ́ tó bá mi dá sètò ilé yìí. Arákùnrin kan ló wá bá mi o, mo fi orúkọ bu arákùnrin náà nílé, mo fi orúkọ bu arákùnrin náà, mi ò gbọ́dọ̀ dárúkọ èèyàn torí orí afẹ́fẹ́ la wà, gbòǹkẹ́lẹ́ la sì fi ṣe, ṣùgbọ́n ó wá bá mi nígbà ó sì ṣàlàyé fún mi, ó ṣàlàyé àwọn ọ̀rọ̀ kan fún mi mà ní. Ó ní nínú ayé ó ní ìṣẹ̀lẹ̀ kan ṣẹlẹ̀ lọ́wọ́lọ́wọ́ nínú ilé òun báyìí, ó ní ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ yìí ó ló ń gbomijé lójú òun. Kí ló dé? Ní kó fọkàn balẹ̀, nítorí pé àlọ́lọ́n lẹ́yìn àti láwọn èèyàn lẹ́yìn gẹ́gẹ́ bí ẹ̀yin ọ̀jọ̀gbọ́n èèyàn tẹ́ ń wò mí. Ìyẹn náà pé arákùnrin ó lò níyàwó, àwọn sì ti bímọ bíi 2. Ọlọ́ngbàdé ọkùnrin yìí náà ó ń ṣiṣẹ́, wọ́n jẹ wọ́n mu, ṣùgbọ́n kò sí bẹ́ẹ̀ lọ títí. Arákùnrin iṣẹ́ tó gbé dání ni pé iṣẹ́ tó yẹ pé àwọn obìnrin wọ́n máa ń ṣùgbà rẹ̀, àdédé lẹ́yìn bí ọdún bíi 6 sí 7 tíyàwó tó ti jọ wà wọ́pọ̀, àdédé níyàwó yí padà nínú ilé tó bẹ̀rẹ̀ sí wà kan ìbàjá, kí ló dé, kí ló ṣe gbá. Ìyàwó láhùn, ó ní ọkọ òun kò mọ sí ojúṣe rẹ̀. Ojúṣe tí mo sọ yìí ó yẹ pé kó yé yín tó bá dọwọ́ alẹ́ tàbí láàárọ̀, pé kò mọ sí bí ojúṣe rẹ̀ bó ṣe pé bó ṣe máa ń ṣe tẹ́lẹ̀tẹ́lẹ̀ mọ́ nínú ilé. Ojúṣe kíni lórí bẹ́ẹ̀dì, kì í ṣe pé owó ẹgbọ́ ẹ̀jẹ̀ kí n láyé dáadáa, kì í ṣe pé owó ló sọ̀rọ̀ ń pa ẹ̀. Ó ní ojúṣe ẹ̀sà tí mo ojúṣe ọkùnrin sọ́dọ̀ obìnrin lórí bẹ́ẹ̀dì ni pé kò dàbí mọ́ bí alára. Ní ọkùnrin wá ṣàlàyé fún ìyàwó rẹ̀ yìí pé ó rẹ̀ mọ̀ ni, ó rẹ̀ wọ̀n pé wàhálà táwọn ń ṣe ó ló ti yé òun, nítorí pé àwọn obìnrin ni, pàápàá jùlọ òun lè jókòó tí ọmọ tí ìyàwó rẹ̀ sọ fún lélẹ́yìn bí eré ni bí àwàdà ni. Ó bẹ̀rẹ̀ sí mú ẹrù 1, 2, ó bẹ̀rẹ̀ sí mú kó nu ilé. Báyìí ọkùnrin sọ fún mi pé tó àwọn ẹrù tó kù nu ilé báyìí ẹrù kékeré ni o, ṣùgbọ́n ọkùnrin ó ní ó lóun ti fi Ọlọ́run bẹ́ẹ̀, òun ti foríṣi nǹkan bẹ́ẹ̀, ó ṣàlàyé fún mi pé kò rí bẹ́ẹ̀ rárá, nítorí pé kíni, nítorí pé iṣẹ́ tó ń ṣe iṣẹ́ obìnrin ni, ṣùgbọ́n kì í ṣe pé bóyá òun ní àlè, ìpè Ọlọ́run dẹ̀ rọ́kàn òun. Ìyàwó ò gbà ó, ìyàwó ti fárígá báyìí. Ẹ gbọ́, ṣé ọkọ ò fìyàwó lẹ̀, ìyàwó lòun fọkọ lẹ̀, ìyàwó lòun ṣe nǹkan. Èmi náà bí léèrè o, nínú ayé bí léèrè dáadáa pé tó bá jẹ́wọ́ fún mi, ó ní mọ̀rọ̀ ṣe rí ló ń ṣe ṣàlàyé fún mi. Àmọ́ ẹ mọ̀ èmi nìkan ò lè dẹ̀ tó ń ṣe, lọ́jẹ́ kí n mú wá sí orí afẹ́fẹ́, lọ́jẹ́ kí n mú wá sọ́dọ̀ yín fún èyí ńlá ká èèyàn. Ẹ jọ̀wọ́ mo fẹ́ ìmọ̀ràn látọ̀dọ̀ yín, kẹ́ bá mi gba arákùnrin nímọ̀ràn, báwo ni kò ṣe rìn, báwo ni kò ṣe ṣe, ọgbọ́n wo ni kò dá sí. Ìyàwó fẹ́ máa lọ, ó ní òun ò lè fọmọ ńlẹ̀ nítorí pé òun ò tí ì kú, ó lóun tiẹ̀ fẹ́ fi ìyàwó ńlẹ̀ nítorí ojú olójú kò dàbí ojú ẹni, bí pàápàá jùlọ òun nífẹ̀ẹ́ ìyàwó òun. Ọkùnrin yìí ó yàtọ̀ fún pé ó ń gbìyànjú náà ti saka mo ní kí ló dé tẹ̀yìn náà jáde kẹ́ ẹ wá nǹkan kan sí sára yín. Ó lọ ń gbìyànjú ó ti sapá òun, ṣùgbọ́n ó dà pé ojú obìnrin yìí ó ti wá ń ta. Ẹ gbọ́ kí ni kí ọkùnrin yóò ṣe, ẹ̀yin ọ̀jọ̀gbọ́n èèyàn ẹ jọ̀ọ́ ẹ bá mi dá sí nǹkan tẹ́ lérò pé kọkùnrin kò ṣe kó fi ìyàwó ilẹ̀ ni, àbí kó fi ìyàwó ẹ̀ kó tọ́jú ìyàwó ẹ̀ pamọ́ sọ́wọ́. Títọ́jú pamọ́ sọ́wọ́ ni pé kó dólé ẹ̀. Ohun tí mo ṣe lálàyé ni wọn ọ̀yá ẹ bá mi dá sí, ẹ bá mi tẹ́ bẹ́ẹ̀ ṣe wá ń wo ètò yìí, ẹ má bá mi subscribe, ẹ bá mi like ètò yìí, ẹ dẹ̀ má bá mi ṣe kíni, ẹ má bá mi follow ẹ̀ ní gbogbo ìgbà, ẹ sì máa ṣe kíni, ẹ bá mi máa share ètò yìí. Ẹ dákun ẹ jọ̀ọ́ nítorí Ọlọ́run mo bẹ̀ yín ni, ẹ̀yin ọkùnrin ẹ̀yin obìnrin wa, ẹ dákun. Nínú ayé náà ni gbogbo tá bá fẹ́ jẹ́ nínú ayé náà lágbé máa rí, láfi sọ pé nínú ayé lètò ètò nínú ayé, in the world nínú ayé, láti ẹnu ọba Adésínà Adéyẹmí Adéọ̀sùn. Ọ̀dà màá retí ìsìn yín láìpẹ́.
Preview.